ẹ̀yin èèyàn léèwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọmọ mi Anna Mayowa sọ lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lórí social media. Ìgbà tí mo ní wò fún wọn nígbà yẹn ló yẹ kó jáde kó support mi o kóun náà lè fún ní half plot of land. Ó ti yẹ bọ̀ ní ìsìnkú sí nǹkan kan mọ́ ti tán fún Lizzy pátápátá, ó ti tán fún bọ̀ sẹ́ni tó bá ra nǹkan kan mọ́ gbogbo nǹkan ògùn fún wọn. Ó ti yẹ gbogbo àwọn èèyàn pátápátá ló ti ta kára 5,000 fún ní 3 million, gbogbo wọn lójú wọn ti là, gbogbo wọn ló ti mọ̀ pé stóònù tó wá láti Ìdúmọ̀tà òun ló ń lẹ̀ mọ́. Orí anybody tó dé tó ya wájú ẹ̀, orí anybody tó ya wájú ẹ̀, ṣé orí anybody tó ya wájú ẹ̀? Kò sí anybody tó ya wájú ẹ̀ rí. Ó ti rí nobody. Can you imagine yourself? Èmi náà mọ̀ pé Omíyalé lẹ̀ ń sọ, Omíyalé lẹ̀ ń sọ alákìsà tó wà ní òyìnbó ń wọ̀ kìsà kò bá ṣọ́rí àfi bend down select ló wà nínú ìlú òyìnbó, òun ni ìwé máa ń wò. Aláyé bàjẹ́ wọ́n ló fẹ́ sọ̀rọ̀ Ìyábọ̀. Tí wọ́n bá ní èèyàn bí wú Ìyábọ̀ nínú ẹbí ẹ̀, Omíyalé inú ẹ̀ máa dùn ní oníwé èèyàn bí Ìyábọ̀ nínú ayé ẹ̀, ó máa worship ẹ̀ tó máa fi kú ni. Ọlọ́run bá ń gbọ́ adẹ́dúró díẹ̀ o, ibikíbi tó bá máa gbà wọlé, ní tó bá lọ sí Nàìjíríà, ibikíbi tó bá máa gbà wọlé, wàá explain honestly speak, wàá explain. Ìwé mi mo ti ẹ̀ ṣú ẹ dáadáa, òye ìwé mi ibikíbi tó bá máa gbà wọlé ní Nàìjíríà ni màá jẹ́ fún mi. Òye mò ń ṣáàbì gbogbo ayé rẹ̀ ni, òye kó o yọ kẹ́lẹ́kẹ́lẹ́, kó o yọ kọ́lékọ́lé, kó o lọ sí Nàìjíríà. Ọmọ bó ṣe yọ ọmọ hòtẹ́ẹ̀lì tó dé sí ní Nàìjíríà nígbà bó ṣe débẹ̀ ó ti yẹ ń sìn, kó o bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, kó o má lọ sóòtẹ́ẹ̀lì náà ṣó ti yẹ ń sìn, kó o yọ kẹ́lẹ́kẹ́lẹ́, kó o wọnú ìlú Nàìjíríà. Màá mọ̀ because màá make sure ayé ẹ̀ bàjẹ́. Ó sì yẹ màá jẹ́ kó mọ̀ yí pé Lizzy ò lè wọ̀n já ẹ lọ́wọ́, òye yàrá àwọn ọlọ́pàá gan mọ̀ yìí pé òmò ẹ̀rí, àwọn ọlọ́pàá lọ́dọ̀ àwọn ọlọ́pàá gan Lizzy jẹ́ kọ́ mọ̀ yìí pé àwọn òmò ẹ̀rí, Lizzy jẹ́ kọ́ mọ̀ fún òmò ẹ̀rí. Òye ṣẹ́kọ̀ yìí torí fídíò ẹ̀ wọ́n á kàn báàlẹ̀, wọ́n á gbé lọ ṣọwọ́ pé wọ́n ló ṣiṣẹ́ fún Lizzy tó ti yé ya. Lizzy máa ń sọ fún wọn bẹ́ẹ̀ ní kọ́ọ̀tù pé òmò ẹ̀rí, you are fighting for yourself you are fighting for yourself, òmò ẹ̀rí. Ṣẹ́kọ̀ yé ya ẹ̀ ó rí tó bá ṣí ẹ̀ fídíò rí kó máa ń dìlítì ẹ̀, ó máa dìlítì ẹ̀ kó lórí péjì torí kó ṣe ṣòkò bẹ́ẹ̀ ṣí ẹ̀, orí kó ṣiṣẹ́ kó bẹ́ẹ̀ ṣe ọmọ ìyá ẹ̀ rí because ó ti sọ fún wọn pé òun ò ní rí oyè yà sọ kò ní ṣe ṣòkò bẹ́ẹ̀ ṣe ṣé òye yẹ wà láyé bàjẹ́ olófo ó ṣe wẹ̀ fọmọ rí àbí ègbò nínú ọmọ ẹ ní ìràwọ̀ ẹ tó bí ìràwọ̀ Priscilla bó ṣe kùn kárí ayé èwo nínú àwọn ẹ ló ṣe wẹ̀ ìwọ nǹkan tí Priscilla ṣe yìí èwo ló ṣe wẹ̀ èwo ló ṣe fún nínú ẹbí ẹ gangan èwo ló ṣe fún ìwọ tí yẹ ẹkú tẹ pé àrí àǹkárá náà sọ pé òun àǹkárá 10,000 naira, àǹkárá 10,000 naira òun ni olórí aṣọ ẹbí tó mú. Wọ́n tún fún ẹ sí ni, àǹkárá 10,000 naira. Àmọ́ àwọn èèyàn tó jókòó sórí iṣẹ́ àyè, àwọn kò sí ènìyàn, àwọn kò lénìyàn, àwọn èèyàn gidi tó náwó lójú àgbo ẹ, àwọn ní ká gbọ́ àgbọ̀ ti kú lọ́rọ̀ tiwa, àwọn èèyàn gidi tó sì ẹ lówó àgbọ̀ ti kú lọ́rọ̀ tiwa, tó dẹ̀ wọṣọ gidi, àwọn tó wọṣọ gidi níbẹ̀ àwọn ni àgbọ̀ ti kú lọ ìgbésí ayé ẹ. Àwọn èèyàn gidi nìyẹn, wọ́n wá láti agbọ́ ti kúrò ní àwọn tó ṣe èèyàn lójú kò kọ́ sórí iṣẹ́. Ìwọ tó wà nílùú òyìnbó tó máa láti Sunday to Monday tó máa fi máa kígbe nítorí 2 naira. Tó máa ní kó mú iye ní Facebook, rìsíìtì tí Facebook fi sanwó, ṣé kò yẹ on the 25 ló máa sanwó, rìsíìtì tí Facebook fún ẹ ní on the 8 àti on the 12 tó máa ní kó ń jáde ò gba $500 lórí ọ̀rọ̀ Facebook, tó ò gba $500 ọ̀rọ̀ Facebook. Tóun ti torí ẹ̀ bọ ojú ọ̀la ẹ̀ jẹ́, tí wọ́n ti torí ẹ̀ wọ́n máa ṣe pé èpè tó ṣiṣẹ́ títí tó yẹ pé kò sí kankan nínú àwọn ọmọ ẹ̀ tó ṣoríire. Wọ́n lè tọ́ka sí wọn pé nǹkan tó ṣoríire lélẹ̀ tàbí kankan nínú ẹ̀ tó bá ń ṣe Mother's Day kò sí kankan nínú wọn tó ra gift fún wọn, kò sí kankan tó ṣe é láàánú. Ìwọ ni mother, ìwọ ni father, tó bá ń ṣe Father's Day kò sí kankan nínú wọn tó package gift fún wọn ṣe é láàánú. Pẹ̀lú gbogbo èpè tó fagé ẹ ṣẹ́, pẹ̀lú gbogbo ẹni tó lórí burúkú ẹ tó lọ máa rà nínú ọjà tí wàá wọnú ọjà lọ tí wàá máa ṣépè lórí tí wọn mọ oríta mẹ́ta wọn ṣoríire, gbogbo èso náà ń ṣoríire, kò tí kankan nínú wọn tó ṣoríire. Èpè ni ó ń jà, ó ń jo èso nù ẹ, ó ń jà wọn èpè ni ń jà wọn. Wọ́n kàn jáde nínú èso nù ẹ tó ti ṣe àdúrà fún tó ṣe fún. Bákan náà ni ìkan ògbé kan àti ìyá àtọmọ bákan náà, ìkan ògbé kan nínú wọn, ìkan ògbé kan sì àti ìyá àtọmọ bákan náà, ìkan ògbé kan irú ẹ ló fẹ́ sọ̀rọ̀ sí Ìyábọ̀ tí ayé ẹ ti dá
Ìyábọ̀ tó single-handedly tó tọ́jú ọmọ méjì tó yàn tó yanjú. Ó yàn tó bá ń gbọ́ Ìyábọ̀ ṣe ó sin ọmọ débi tí ẹ̀rù òbí ti ba àwọn ọmọ tó bí. Òun ni Ìyábọ̀ Òjó. Kò yé ìyá ẹ̀. Tó bá sọ pé Ìyábọ̀ sin ọmọ débi tí ẹ̀rù òbí ti ba, Ìyábọ̀ lọ wọ́kọ̀ fọ́mọ ẹ̀rù. Ó ti yẹ. Ìwọ lọ wá ìyàwó fún ọmọ títí ẹni láti fẹ́. Àfi bíi pé ọmọ ẹ̀ gbé ní Kano Street. Ó fẹ́ ìyá aláya ìfẹ́ tí bá dẹ̀ nù mí lóhùn. Ọ̀bùkún bẹ́lẹ́nu mi. Ọ̀bùkún bẹ́lẹ́nu mi. Tí bá nù ẹ̀ lóhùn, ìyá ẹ̀ máa fi oró ni ìyá ẹ̀ máa fi jáde. Tí wàá máa fi oró ṣépè. Má nù ẹ̀ lọ́wọ́. Ọ̀bùkún wà lẹ́nu. Má nù ìyá ẹ̀ lọ. Má nù ní pápẹ́ o. Pápẹ́ o. Oyè ìyá ìkọ́sí òṣèré rẹ̀. Ìwà láyé bàjẹ́. Ìwà olófo. Jọ nínú ẹmu ẹ tó ṣe ìgbéyàwó ìjọba mi mú àbẹ́ jáde níbi tí bàbá ẹ jókòó sí níjọ́ ìgbéyàwó yìí. Bá mi mú àbẹ́ jáde níbi tó ti jókòó sí. Àìbítẹnu mọ̀ wí afọ apáǹdè bó tiẹ̀ mọ́lẹ̀. Olórí burúkú tó pàtàkì. Olùṣèlá. Ìwọ tó yẹ pé wọ́n kọ ọmọ sí ẹ lọ́rùn ni. Wọ́n láwọn ò fẹ́ wọ́n kọ sí ẹ lọ́rùn ni. Wọ́n kọ ọmọ sí. Orí social media mo ṣe ní fídíò yẹn o. Bàbá ọmọ ẹni tí ń gbé ṣépè. Ó ṣe part 1, part 2, part 3 gbogbo fídíò yẹn ló wà lọ́rùn. Òye yà rẹ̀. Bàbá ọmọ ẹni òun gbé ṣépè níbi tó bá lé ayé bàbá ọmọ ẹ jẹ́ ó make sure pé wọ́n gbé lọ sí Nàìjíríà wọ́n dìpọ́tì ẹ̀ padà sí Nàìjíríà ìgbà tí orí máa yọ yẹn táyé ẹ̀ máa da ó ti yẹ ó wá gbalé lọ́wọ́ ẹ̀ ni o òní ìwé tó fi wá gbalé lọ́wọ́ ẹ̀ tó fi gbé òògùn fún bó ṣe gbóbò fún bàbá Gaddafi bó ṣe gbé òògùn fún bàbá Gaddafi ló ṣe gbóbò fún yàn náà lólóyún ìyẹn tó yẹ kó lọ ṣe DNA ó bá lè mọ̀ bóyá òun lòún bímọ àbóhùn kọ́ lòún bímọ ó gbé òògùn fún ọmọ lọ́mọ àbọ̀gbọ́wò ó gbóbò fún ojú ọkùnrin yẹn náà ó jù lọ dáadáa o wọ́n táyé ẹ̀ ti ta pa o bí ìbọn ayé ẹ ti bàjẹ́ ó gbé ọ̀bọ̀ fún wọ́n dìpọ́tì bàbá yẹn sí Nàìjíríà ó ṣe títí tí wọ́n dìpọ́tì ẹ̀ sí Nàìjíríà orí bá bàbá yẹn ṣe ó wọ Amẹ́ríkà gbà tó gbọ́ pé ó ti wà l'Amẹ́ríkà ó ti dà fún ó ti fẹ́ yàwó ó ti ẹ̀ mọ́ bí tó wà kó mọ bí ó wà láyé àbóhùn bímọ síbi kankan ó dánwó ẹnu bí pọ́ńtúwé ó ti ẹ̀ mọ́ bí òun bímọ síbi kankan because ó tàn dó ni ilé ló gbà lọ́wọ́ ẹ̀ tó wá bẹ̀ sí ṣóbò sílẹ̀ omi ìyálé ṣóbò sílẹ̀ tó bẹ̀ sí ṣóbò sílẹ̀ nílé inú òtútù dẹ̀ la wà tó ṣóbò sílẹ̀ títí tí ọmọ ọlọ́mọ fi wọlé ìwọ tó jẹ́ pé ìwọ gangan ni àtótòṣì kò sí ọkùnrin kankan tó wọnú òbú ẹ tó ṣe oríire bá mi ka ọkùnrin tó dó àwọn tó bímọ fún ó tó ṣì ẹ̀dá ni wọ́n abẹ́ kó gbogbo fọ́tò ní síta kò yẹ abẹ́ kó wọn síta kó o fi kọ̀ǹpilẹ̀ bàbá Priscilla bàbá Priscilla olóríire èèyàn ni ẹ bá ti ń gbọ́ gbogbo interview tí Ìyábọ̀ Òjó máa ti ń sọ tí àti ìrìbí tí Ìyábọ̀ Òjó ti bọ́ síta tó ti sọ̀rọ̀ ọkùnrin láì darí àbí tó ti gbé máa yẹn ṣépè ó ti gbé ṣépè rẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe iṣẹ́ fún pẹ̀lú bí ó ṣe ń tọ́jú àwọn ọmọ ẹ̀ kò gbé bàbá ọmọ ẹ̀ ṣépè rẹ̀ a ní fídíò 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi ń gbé bàbá ọmọ ẹ̀ ṣépè torí pé kò fún ọmọ ẹ̀ lówó oúnjẹ olórí burúkú tó wà ní ìwé òyìnbó tó tún sunkún pé ọkọ ò fún ọmọ òun lówó oúnjẹ olóṣì nọ́ọ̀sì ló pẹ̀lẹ́ olórí burúkú yìí nọ́ọ̀sì tó ti rìtáyà olórí ibú nọ́ọ̀sì tó ti lé kúrò nínú nọ́ọ̀sì tó ti gba píìnì lọ́wọ́ ẹ̀ olóṣì ara ẹ̀ yìí wọ́n ti gba píìnì lọ́wọ́ wọn òbí nọ́ọ̀sì ṣe mọ́ olórí burúkú yìí Ìyábọ̀ Òjó ṣe nọ́ọ̀sì ó ti yẹ Ìyábọ̀ Òjó ṣe nọ́ọ̀sì kò bẹ́ẹ̀ ṣe early morning early afternoon early night ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ wà successfully success olórí burúkú ẹ̀ ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sí Ìyábọ̀ ọ̀ bá má delete video bá lò delete video ẹ̀ ní tẹ̀sí ìyá ìlú bíbá mi máa ń láti kéèyàn sọ̀rọ̀ kó bá bẹ́ẹ̀ ìwọ wà wákàtí delete ẹni video no video tàbá ṣe àṣẹ nù a nílò ti delete ilé yẹn a nílò delete òye because àmú tí yóò ká tó ṣe video àmú tí yóò ká tó ṣe a wà ní sẹ́ǹsì wa ká tó ṣe olórí burúkú ẹ̀ kí ló delete video yẹn fún olórí burúkú wọ́n ní Ìyábọ̀ Òjó ló máa dúró di yín àdó Ìyábọ̀ Òjó ló máa dúró ti yín Ìyábọ̀ Òjó máa tẹ̀lé mọ́lẹ̀ himself I'm telling you guys Ìyábọ̀ Òjó máa tẹ̀lé mọ́lẹ̀ ó máa yìn mọ́lẹ̀ báyìí bàbá alábúlé yín máa wọlé ó máa wọlé fún Ìyábọ̀ Òjó ẹ rántí bàbá kan tó jáde lọ́dún mélòó kan sẹ́yìn torí pé Ìyábọ̀ Òjó máa kú láàrin ọjọ́ méjì òun ló gbà kú Ìyábọ̀ Òjó kú àwòbí àkótí bàbá yẹn sọ ó máa wá sí ìmúṣẹ inú ilé ti ń dùn inú ẹ̀ ń dùn bẹ́ẹ̀ ló fọ́ta lẹ́ẹ̀mẹ́wàá ó ń gbèjà bàbá yẹn inú ẹ̀ ń dùn ìgbà tí Ìyábọ̀ Òjó máa jáde ní alẹ́ aṣọ funfun ló wọ̀ bí àwọn aṣọ kéwù àbí aṣọ celestia ó dàbí kéwù ní Ìyábọ̀ Òjó jẹ tó kún ní ẹ báyìí ìgbà yẹn mo tí ì ṣe fáǹsì Ìyábọ̀ Òjó Lizzy mo wà lẹ́yìn orí yẹn gbé mi bá ti máa gbórí yẹn báyìí mo ní láti kó lórí péjì orí yẹn gbé mi torí orí yẹn mí ni ní orí yẹn ní ìtumọ̀ bàbá yẹn ò sí láyé mọ́ ìtàn ni ayé bàbá yẹn di ìtàn lẹ́nu
kò yẹ omíyalé tàbá ní ká mú òní ọ̀la la máa mú tàbá ní ká mú òní àfọlá èyí tẹ fẹ́ mú òní Ìyábọ̀ Òjó àfọlá ló máa dé inú ayé yín kò sí èyí sì ayé yín lẹ máa mú ẹ máa ṣubú báyìí tẹ ẹ máa ṣubú dànù bá I'm telling you ayé yín á bàjẹ́ ni bí ìgbésí ayé yín ṣe máa bàjẹ́ pátápátá ìgbésí ayé yín á bàjẹ́ pátápátá look at your life ìgbésí ayé ẹ bàjẹ́ ayé ẹ mú jégéjégé sí your life ìwọ ló ṣe aláyé bàjẹ́ wọ́n tẹ́ pé ó ṣe àárí kankan nínú ìgbésí ayé èso tó tara ẹ jáde kó ṣoríire bí ọmọ Ìyábọ̀ Òjó kò sí abiyamọ tí ò fi marriage Ìyábọ̀ Òjó tí ò fi ṣe prayer point kò sí àfiwọ́ olórí burúkú tó jẹ́ ní pé Kano Street ló fi lọ múyàwó fún ọmọ Kano Street ọmọ tó sọ pé ó tọ́ nílùú òyìnbó ó jàjà lọ múyàwó wá fún orí báyìí ẹ ti bàjẹ́ olórí burúkú ìwọ ló ó dùn mí ẹ̀yin speaker ti wà lórí social media kí ló máa ń ṣe yín náà ṣé máa ń gbàgbé gẹ́gẹ́ tẹ́ wà nínú sága ẹ̀ ń gbàgbé ọ̀rọ̀ ni ẹ máa ń jẹ́ káwọn olórí burúkú yìí kọ́ máa jẹ lọ olórí burúkú lórí yálé ó yẹ kẹ́ ẹ mọ ìtàn ìná ẹ̀ dẹ́ ṣe bí pé ẹ mọ ìtàn wèrè èmi kọ́ lẹ ti ń wo social media náà ẹ mọ gbogbo ìtàn tí mò ń sọ yìí olórí burúkú olóṣì yìí abẹ́ mi nǹkan mi eléyìí jẹ́ pé Kano Street wọ́n jẹ́ pé sábó ló lọ ti mú yàgò fún ọmọ ẹ̀ sábó àwọn ọmọ tó máa ń jókòó sórí wheelchair ó ti mọ àwọn ọmọ tó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ títì òun ló fi ṣèyàwó ọmọ ẹ̀ ọ̀yẹ́ àwọn ọmọ tó wà láti ìdílé kò níran àwọn ìdílé kò níran ibẹ̀ ló ti lọ fẹ́ yàwó fọmọ ìdílé kò níran oh my God oh guys àbí ìdè nánú dey follow me follow me ó ń dùn bí ẹ ṣe follow me tí understand it ìdílé kò níran òun ni ìyàwó tó mọ ẹ fẹ́ olórí burúkú omíyalé ẹ̀rí àwọn ọmọ ìdílé kò níran àwọn ìdílé kò níran àwọn ìdílé afọ́jú àwọn ìdílé mọ́là fún ìrìn àjò àwọn yẹn wọ bàtà sẹ́sẹ́ ẹsẹ̀ lọ́mọ fi rìn lọ́mọ fi ń jẹ́ ojú títì kiri àwọn ọmọ tó ń ṣabọ́ lójú títì tó ń ṣa bàtà àwọn ọmọ tó ń ṣàkè ara fi atọ́ tó ń jó ara bàtà bọ́dà tó yá ẹ̀ka bẹ́ẹ̀ kó gbogbo àwọn fámìlì ibi tó ti lọ fẹ́ ọkọ tó ti lọ fẹ́ yàwó ẹ̀ka bẹ́ẹ̀ kó gbogbo àwọn fámìlì yẹn sórí social media àwọn tó ń ra bàtà yọ tó jó àwọn bàtà mọ́là tó já àwọn ló fi ṣayànà olórí burúkú ó máa dùn ẹ́ gan ó máa dùn àbíkọ́ nílò ó máa dùn débi ibi tí Priscilla ti lọ́kọ ṣé kò yẹ bílíọ̀nìyà ni wọ́n jẹ́ẹ̀tì lọ́mọ fẹ́rẹ̀ wọ́n máa ń fly jet bí ẹni lọ sí Yaba kò ṣe yà wọ́n máa ń fly jet orí làbá bọ̀ ẹni orí ni káwọn máa bọ̀ ibi orí dá Priscilla sí ó yàtọ̀ sí ìwọ tó lọ kó àwọn ọmọ mọ́là àwọn ọmọ bọ́là àwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ títì tó fi ṣaya àwọn ọmọ kò lé nìyí àwọn ọmọ are never sure àwọn ọmọ ebena àwọn family ebena àwọn family are never sure àwọn tó yẹ pé ibi tó ti lọ níyàwó wọn ò mú juice rẹ yẹ pineapple juice wọn mú lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò mú rí láyé wọn kò yẹ ó ti pineapple juice ni tí kò yẹ òun mú lọ́wọ́lọ́wọ́ every ṣètìlẹ tropical pineapple juice pure one ni 100% pure ó ti yẹ pineapple juice ni ó ti yẹ wọn ò mú rí tán máa fi kú tí kò yẹ wọn ò mú rí tán máa fi kó sí tropical pineapple juice wọn ò mú rí bí tó ti lọ fẹ́ yà wọn ò mọ̀ kọ́ tó jẹ́ bí wọ́n bá gbé fún wọn lásán wọ́n lè fún mi lóbìnrin mẹ́wàá nínú ilé wọn because wọn mọ̀ kọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ kò ní hàn ṣé èèyàn ló ṣépè fún ẹni èèyàn ló ní kó má ṣoríire ni àbí èèyàn ló sọ pé kí àwọn èso ẹ má ṣoríire àwọn èèyàn ló sọ mọ̀ yí pé nílé ayé yìí gbogbo èèyàn tó wà nínú òyìnbó kọ́ ló máa dá fún un ṣé kò yẹ ọ mọ iye ọdún tó ti wà nínú òyìnbó òun kọ̀ láti island ló ti bọ̀ kò dá fún ẹgbẹ́ ẹ sábọ̀dù ṣe sọ ẹ sábọ̀dù jẹ́ kó yẹ wa pé kò dá fún ẹ láìláńdì pé gbogbo àwọn tó ṣe nọ́ọ̀sì láìláńdì ló dá fún ìwọ nìkan ni kò dá fún ẹ sábọ̀dù jẹ́ ká mọ̀ gbà ẹ sábọ̀dù sọ history bó o ṣe pààyàn tó jùlọ sínú kọ̀ǹga ẹ sábọ̀dù jẹ́ ká mọ̀ tó pààyàn ó pààyàn láìláńdì náà ó fi sá wá sí ó dùn mí ẹ̀yin spíkà oh my god ẹ̀yin spíkà tó yẹ kẹ́ ẹ ti dé wèrè ìgbóná ó dùn mí gan kò yẹ yà ẹ sábọ̀dù jẹ́ ká mọ̀ ó lórí burúkú ní ẹ wanted ní ẹ ní Dublin ó lóṣì èèyàn ní ẹ sábọ̀dù jẹ́ ká mọ̀ ṣé kò yẹ yà ìwọ tá yẹ ti bàjẹ́ ìwọ tó yẹ pé smell ò ní smell ò ìwọ tó ń wọṣọ gidi kankan lọ́rùn kò sáà kọ́lẹ́rẹ́ nínú ọmọ ẹ ìwọ tó yẹ pé aṣọ ó bí ọmọ olórí burúkú olóṣì ó bí ọmọ lẹ́nu pé sọ́mà ti dé lẹ́nu pé sọ́mà ló máa ń tún àṣírí olórí burúkú yìí sọ́mà bá dé sí ẹ wá wéwèrè ẹ rí wọn orí wèrè kò jọ wẹ àwọn ẹni tó yẹ kó gbé lọ sálò ẹ mà wọn yábà póòsì ó sákúrò bẹ́ẹ̀ ni olórí burúkú tó sákúrò láró wèrè tó sákúrò láró ẹjọ́ pé genesis of this gbogbo issue yìí olórí burúkú ẹ̀ genesis of this issue táwọn lórí social media yìí olórí burúkú ẹ̀ olórí burúkú yìí genesis of this issue olórí burúkú ẹ̀
ẹ̀wọ̀n òun gangan òun ló hate Lizzy Anjorin òun gangan ló like Lizzy genesis of this issue olórí burúkú yìí omi ìyá náà ló ṣí ìlú bẹ̀rẹ̀ tó ti yẹ nísìn òun ló gbé fọlọ́wọ́ sórí social media tó wá bá ti Lizzy jẹ tápátá ẹ̀jọ̀ mọ̀ fáwọn ọmọ ayé wọ́n hate Lizzy bí ìwú wá ìgbésẹ̀ mo ti ṣe rẹ́kọ̀dì fún Àbíkẹ́ Lizzy ṣe rẹ́kọ̀dì gidi fún Àbíkẹ́ bọ́dà àbí ẹ̀ torí pé àbí public pẹ̀lú Àbíkẹ́ ó ti yẹ ó ṣe rẹ́kọ̀dì orin fún Àbíkẹ́ ní 2019 ṣòkò ní mú àwọn ọmọ ayé kan láìké ó ti yẹ nísìn ṣọ̀pẹ̀ Lizzy àtàwọn ọmọ ayé wọn jà ní 2019 tí Lizzy wá ṣe rẹ́kọ̀dì orin fún Àbíkẹ́ ó ti yẹ orin yẹn dẹ̀ ó circulate gbogbo social media ńgbà yẹn ṣé wọ́n yìí nísìn wà ní ìlú láti play pé tàbá play ó ti yẹ wọn àdàbí pé à ń jà lọ síbi tó yẹ ká máa jà sí ṣé wọ́n yìí nísìn ẹ jẹ́ ká fèsì olórí burúkú yìí nìkan ṣé wọ́n yìí òun ló wá ṣe genesis pẹ̀lú ẹ̀ ó wá gbé iṣẹ́ yẹn fáwọn ọmọ ayé ó ti yẹ yín kò lè ṣe mọ́ ẹnì mọ̀ fáwọn ọmọ ayé ó ti yẹ yín sì àti kí ló ń pè ní ẹ́sàbọ̀dì kọ̀ àwọn ọmọ ayé àti Lizzy kì í bá àti ìwọ̀n wọn jà ọ̀nṣọ́rẹ̀ dọ̀kásì lè ní ayé tí mi wá ṣó ti yẹ yín sì bọ́n ṣe jọ ṣiṣẹ́ nìyẹn olórí burúkú ní genesis ẹ̀ olórí burúkú ìwọ fẹ́ wá bú ìyàwó òní ìwọ ò lè bú Fọlá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dáwọ́ fún ẹ̀ ó ṣe gbogbo èèyàn ló kó fún Fọlá owó tí wọ́n sọ pé kó fún Fọlá epo Fọlá máa bí ẹ́ ata ẹ̀ máa bí ẹ́ torí nígbà ìwọ̀n mọ̀ pé tòótọ́ ni Fọlá ń sọ òye yà ó mọ̀ pé Lizzy gba ọkọ̀ Fọlá ní tòótọ́ ó fẹ́ fi ọwọ́ agbára mú Fọlá thank you Nigerian government wọ́n gbọ́ ẹ̀yin Nigerian police thank you so much ẹ jẹ́ kí Lizzy fọwọ́ agbára mú Fọlá wọ́n ló jẹ́ ká mọ̀ pé Lizzy fẹ́ fìyà jẹ Fọlá ni báwo ni wọ́n ṣe máa gbọ́ ọlọ́kọ tó máa ní kó lọ mú DNA wá ọgbà ẹ̀ láti mọ̀ ó ṣe máa sọ pé kó lọ mú àwọn ọmọ tó ti bá nílé báwo ló máa ṣe sọ pé kó lọ mú DNA wá pé kó tó lọ jẹ́ kí ọkùnrin yẹn kó gba àwọn ọmọ yẹn bá pé kó lọ mú DNA wá ọmọ tí Lizzy bá nínú ilé ìgbà tó máa fẹ́ Lizzy ó bá àwọn ọmọ yẹn lọ́wọ́ láti ó wá ní kó lọ ṣe DNA dàsí àbí wọ́n kó lọ bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ máa play recording ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú ní social media kò ní dá fún ìyàlá yà ìwọ kọ́ ló máa bú tó lù ìwọ kọ́ ló máa bú kí ló ń pẹ̀ Ìyábọ̀ Òjó ìwọ kọ́ ó ṣe wọlé yẹ kó wá ṣiṣẹ́ yẹn sí yìí because èpè máa jà ó máa gbá òye yà èpè máa jà nítorí ẹ̀ ló ṣe ráàánú gbà èpè ń jà ìgbésí ayé ẹ̀ bàjẹ́ pátápátá ìwọ kéré gan gbàgbé bó ṣe á kù ìwọ ajáde bàjẹ́ nìwọ wọn ò gbàgbọ́ pé ilẹ̀ fún ẹ káyé ẹ má bàjẹ́ I'm telling you ó máa ṣẹ̀sìn jù báyìí lọ tó máa gbá spiritually kékeré ló máa kù wá fi èmi dọ́pọ̀ ẹ̀ wọ́n ṣọ́ tí mo ṣe kó yá mo dání ni o because èmi máa bọ́lẹ̀ lọ́wọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yàrá wá fẹ̀mí lọ́pọ̀ ẹ̀ yẹ́wò yìí kí ni mo sọ fún ẹ ní January kí ni mo sọ fún ẹ láti last year mo ti sọ fún ẹ pé Lizzy máa ṣẹ̀sìn fún mi ó ṣe ìṣẹ̀lẹ̀ àbí kò ṣe ṣe àwọn ọmọ jáde last week pé ẹ̀sìn ẹ̀ ṣe ń continue kò tí ì rí nǹkan kan ó ti yẹ máa rí wo ní àwọn ètò ìṣèlú fèrèfèrè ṣùgbọ́n yìí fún wa rẹ̀ ló máa yín bẹ́ẹ̀ òye yà kò sí nǹkan she never say it nothing she never say ẹ̀yẹ ìwọ kéré òbí ti òbí lò tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ó kéré gan ìyàlá yà wọ́n kéré pé kò yẹ ẹni tó bá tún dúró síwájú ẹ̀ ó ti yẹ tó bá dúró síwájú ẹ̀ á tún ṣẹ̀sì ẹni tó bá tún fẹ́ gbégi síwájú ẹ̀ ó ti yẹ pé òun fẹ́ ràn ìbí àì lọ́wọ́ ẹ tún máa jọ ṣẹ̀sì pọ̀ wàhálà ẹ̀sìn ẹ̀ máa tún wá dọ̀bù òye wọ́n fi ẹ̀ lákàtà ó ti yẹ yà wọ́n fi ẹ̀ káwé òní balẹ̀ inú ajú ẹ̀ akéwà sórí social media pé iná ju ẹ̀ èmi mo sọ pé kọ́ sílẹ̀ o má gbàgbé ó ti yé ìyá iná máa ju ẹ̀ tó máa gba sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀bà ní ṣọ́ọ̀ṣì ọmọ kékeré ní òláyà akẹ́kọ̀ọ́jù èmi mo sọ bẹ́ẹ̀ fún yà èyẹ arrest my case ìkò yìí Lizzy Anjorin how market Lizzy ṣe ìwọ tí wàá lè wá pọ́ǹpù ìsìlẹ̀ àlè ibẹ̀ ni mo ti mọ̀ pé lórí burúkú ni ìgbà tí mo gbọ́ fídíò yẹn lánàá ó dẹ̀ try láti padà sí school Lizzy tó bá máa sọ òyìnbó ó dẹ̀ try kó wá èèyàn tó lè bọ̀ ṣẹ́ ọ̀ àwọn òyìnbó yẹn ń ṣe òyìnbó ṣé wọ́n ojú òtí yẹn ni pé pẹ̀lú àwọn òyìnbó òṣì ó contradict ààrẹ pẹ̀lú àwọn òyìnbó òṣì tó máa sọ̀rọ̀ I'm telling you àwọn tó ń fẹ́ kó gbọ́ nǹkan tó ń sọ they don't really understand it ó rí bó ṣe ń gbé ẹ ṣépè gbogbo wọn pátápátá ló ń gbé ẹ ṣépè wọ́n ń gbé ẹ ṣépè bó o sọ pé ó lọ́mọ ogun ni ọmọ ogun ẹ̀dá ó lọ́mọ ogun kankan níbo lọ́mọ ogun ẹ wà Lizzy Anjorin níbo lọ́wọ́ wọ́n ti bẹ́ sí gbó because wọ́n mọ̀ pé ẹ̀wọ̀n rí gbogbo sí ayé ẹ̀ ojoojúmọ́ ló ti ń wá sórí social media wọ́n ti ń ṣàwọ̀n wọ́n àríyàn kankan mú ó mà tọ́dún tó ti ń sọ pé wọ́n ti ń ṣàwọ̀n àti 2019 ló ti ń sọ pé wọ́n ń ṣàwọ̀n àti ìrèyàn kankan tọ́lọ́pàá mú lé mi títí di èmi 2025 wọn ti ìrèyàn kankan láti mú
ìwọ tó ń ba ìwọ tó yẹ pé ìwọ ni blackmail orí social media, ìwọ tó yẹ pé ìwọ gangan ni gist lọ́wọ́ orí social media, ìwọ làwọn ọlọ́pàá fẹ́ bẹ́ẹ̀ arrest anybody. Sọ fún mi, ta ló fẹ́ bẹ́ẹ̀ arrest mi? Ṣókò Jókòtádé, ọmọ Jókòtádé tó gbé sórí social media, ó gbé òbò ọmọ Jókòtádé sórí social media, ó gbé ọmọ Jókòtádé gbẹ́gbẹ́ kí wà táwọn ọmọ ayé kẹjọ papọ̀. Ọlọ́wọ́ bá ń gbọ́, má wò bóyá o fẹ́ ẹ̀bù àwọn ọmọ ayé, kò sí ìkú aláìtàlá ló fi ọwọ́ sàn ìjà. Àwọn ọmọ ayé àti Jókòtádé gan wọ́n jọ ṣé wọ́n ṣe tí wọ́n gbélé ọ̀la. Fáàtì mo fẹ́ jẹ́ gbogbo ẹ̀ tó ti yé ìyá. Má wò bóyá àjẹ́ ìgbọ̀n àwọn ọmọ ayé nínú, àwọn kan ti ṣe wọ́n gbélé mi. Ó ti yé. Tòmọ́ kí ọmọ kọ́ mọ̀ bọ́ sàlá ti sọ pé èmi ọmọ líle, èmi ọmọ líle, èmi ọmọ líle. Nítorí pé mo ò bí àgbà tó wọn àtàwọn ọmọ ayé ń jà ń gbà yẹn, mo ò bí Jókòtádé ò ní ṣe ṣóòmù nílé ayé. Mo ò bí wọ́n máa rí ẹnu ẹ̀ zip, wọn ò rí ṣe. Ọlọ́run wa ń bọ̀. Bí àwọn ọmọ ayé ṣe ń jẹ́ ayé nígbà yẹn, wọn ò rí ṣe. Wàláì, wọn ò rí Jókòtádé zip, wọn ò rí zip, wọn ò rí ṣe. Wọn ò rí ṣe, kò sí nǹkan tí wọ́n ṣe wọn ò rí ṣe. Ìyẹn ò nídìí láti máa sọ wípé o nídìí àdírẹ́sì Jókòtádé. Àdírẹ́sì Jókòtádé wà nínú WhatsApp rẹ̀. Bá a gbé kó ṣáàpù, ó lè fi wọ́n bó bá yé. Àdírẹ́sì Jókòtádé wà nínú WhatsApp rẹ̀. Àwọn ọmọ ayé ló fún mi tí mo dẹ̀ sẹ́ǹdẹ̀ sí ẹ̀. Ṣé kò yé ya? Ó wà nínú WhatsApp rẹ̀. Ó wà táwọn ọmọ ayé jọ ń ṣe ìnáwó ẹni yìí náà ń ṣọ́ta. Ó yẹ. Ó ní láti ẹ̀kọ́ ní ìdí àdírẹ́sì. Ó wà nínú WhatsApp rẹ̀, stop your fucking. Kò sí nǹkan tó lè ṣe fún Jókòtádé. Abẹ́gi. Kò sí evidence yapa. Ó yapa sí. Ó mọ̀ kó tó lọ bá Jókòtádé fún náà. Ó mọ̀ kó tó lọ bá Jókòtádé fún. Tí Jókòtádé bá gbé WhatsApp rẹ̀ jáde. Listen, ayé ẹ̀ máa bàjẹ́ lórí social media rẹ̀. Kí ló bá Jókòtádé fún? Ẹ kó wá máa bẹ́ẹ̀ ṣe. Ká ní bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kí ló bá Jókòtádé fún? Gbàgbé nítorí àwọn ayé wọ́n ní problem pẹ̀lú Jókòtádé. Ó yẹ káwọn yẹn yà mí sí mi o. Ó yẹ kán yà bọ̀ tí wọ́n ní fẹ́ yà. Ó yẹ kán máa bẹ́ẹ̀ ṣe òṣè pẹ̀lú Jókòtádé. Ó yẹ kán yà mí. Because tí Jókòtádé bá gbé WhatsApp rẹ̀ jáde, ayé ẹ̀ máa bàjẹ́ Lizzy. Kí ló lọ sọ fún Jókòtádé kó máa bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwọn celebrity? Kí ló lọ bá Jókòtádé kó máa bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwọn celebrity? Ibẹ̀ mo ti mọ̀ ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti. Ṣé ìwọ tó ti ẹ̀ lọ bá Dọ̀kásì, ìwọ tó lè lọ bá Dọ̀kásì. Ìwọ tó yẹ tó ti torí ti tẹ èmi àti Dọ̀kásì à ń jà, à ń bá wa wájà. Ìwọ wá lọ bá Dọ̀kásì lẹ́lẹ́yìn ìpè kó wá bẹ́ẹ̀ ṣe spíkà. Kò tí ìyẹn ní ẹ̀yìn. Kò tí ìyẹn yìí sì. Ìwọ tó jẹ́ pé ní kú Jókòtádé pé ó so mọ́ Esabod, ó ti yẹ yìí sì. Ìwọ ló ń bá Jókòtádé lẹ́lẹ́yìn. Ẹ bá dùkú lórí búkú ní Lizzy. Ìwọ àbí Jókòtádé zip máa tó. Ó dúró díẹ̀, honestly, ibikíbi tó bá fẹ́ lọ, ó máa nà tán pẹ̀lú ẹ̀. Kò tẹ̀lé yẹn. Àwọn ọmọ ayé gbọ́n fi ṣe, ìwọ ló fẹ́ ṣe. Gbà tó ṣáàpù, gbàgbé. Wọ́n ló fún aláyé bàjẹ́ olùṣe aláyé mú. Kí ló lọ sọ fún Jókòtádé? So many things. Ó ti lọ sọ fún Jókòtádé nínú WhatsApp. Gbogbo voice yẹn lọ́kùn mẹ́. Kí ló lọ sọ fún Jókòtádé nínú WhatsApp? Ṣé o mọ̀ pé torí ẹ̀dùn ṣe tí ìgbé WhatsApp wo àti Jókòtádé síta? Ṣé o mọ̀ pé o ti gbé wo àti o mọ̀ pé o máa sáré gbé WhatsApp síta ni? Kí ló dé tó o ti gbé WhatsApp wo àti Jókòtádé síta? Kí ló sọ fún ọlọ́bẹ̀ ṣe? Kí ni mo sọ fún ẹ nígbà yẹn? Ìgbà tó ń súnmọ́ Jókòtádé mo sọ fún ẹ pé Jókòtádé àti Esabod kò lè fira wọn lẹ́nu. Because Jókòtádé àtàwọn ọmọ ayé wọn ti jà. Kò dẹ̀ possible kí Jókòtádé jẹ́ ti tiẹ̀ fún permanent. Nígbà tí mo ní kéde Dọ̀kásì ti wà lórí péjì Jókòtádé, bọ́ àìkò ṣe ń bá Jókòtádé ṣọ̀rẹ́. Kò possible kí Jókòtádé fi. Ẹ máa gbé ènìyàn tẹ́ ní sense lórí social media. Tó bá jọ̀rẹ́ mi àbí tó bá jẹ́ speaker tí bá sọ nǹkan fún ẹ. Kò ń ṣe pé mo mọ̀ nǹkan tí mo sọ, ẹ̀yin èèyàn bá calculate dáadáa. Àwọn ọmọ ayé wọn bá Jókòtádé jà. Jókòtádé àti Dọ̀kásì ń ṣe ọ̀rẹ́. Ṣó possible kí Jókòtádé wá máa ṣe gbogbo nǹkan tí Lizzy fẹ́? Ṣó possible? Ṣó possible kí Jókòtádé bú Ìyábọ̀ níbi tí Dọ̀kásì wà? Ṣó possible kí Jókòtádé bú Ìyábọ̀ ó bú Ìyábọ̀ hàn níbi tí Esabod wà? Ẹ̀yin èèyàn bá wa gé 2+2 kábọ̀. Bọ̀ kò sí nǹkan tẹ́lẹ̀ sọ fún lórí búkú Lizzy. Ó máa ṣàfẹ́rí pé òun lọ síbẹ̀ òun dẹ̀ tẹ́lẹ̀. Kò sí ẹ bá sọ fún ẹ̀yin èèyàn ṣó possible ṣe ní pé kò possible. Jókòtádé àti ọmọ ayé wọn ń ṣọ̀rẹ́. Ta ni ọ̀rẹ́ Jókòtádé? Dọ̀kásì. Ta ni ọ̀rẹ́ Dọ̀kásì? Ọ̀rẹ́ Dọ̀kásì jẹ́ Ìyábọ̀ Òjó nígbà ó ti yẹ yé sí. Ó jẹ́ Fọlá, ó jẹ́ Tóyìn Abraham. Ṣé wá possible kí Jókòtádé tó jẹ́ ọ̀rẹ́ Dọ̀kásì kó wá bọ́ síta kó bú Tóyìn Abraham àbí kó bú Ìyábọ̀ Òjó? Jókòtádé dẹ̀ máa ń kọ́mẹ̀tì lọ́dọ̀ Esabod. Ṣé possible tí Esabod bá wọn Jókòtádé báyìí kó dẹ̀ máa bú àwọn méjì yẹn? Ṣé possible? Ẹ̀yin ìyẹn sọ̀rọ̀ kò possible. Èmi máa gbé kalẹ̀ fún ẹni mi ò ní parọ́ fún ẹ. Nǹkan tí ò lè possible ṣe ti rí wàhálà wá ṣẹlẹ̀. Ẹ tó wàhálà wá ṣẹlẹ̀ ìwọ wá lọ gbé ọ̀bọ ọmọ Jókòtádé síta. Ó gbé ọmọ yẹn síta. Ó wá ní pé kò ní dá fún ẹ. Onídàáfún ó wò bóyá Jókòtádé máa mú ìwọ á wá fi Dọ̀kásì sílẹ̀ á fi Esabod sílẹ̀ tó ti bọ́ ń bọ̀ láti donkey years òwe wọn ó lè mú ẹ because kò ready láti lọ sínú ayé because ó ti lọ sí court kó wọn lè ṣọ̀rẹ́ títí láíláí Jókòtádé àtàwọn ọmọ ayé wọn máa dọ̀ta títí láíláí
wọn lè bá àwọn ṣọ̀rẹ́ láyà òye yà ìwọ ló fún aláyé bàjẹ́ tó pé nígbà tí Esabod sọ yí pé òun lọ sínú inbox wọn lẹ́yẹ kankan mo sọ fún Esabod pé wọn ló pa ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bá jókòó tádé ṣọ̀rẹ́ ni mo bìlí pé tó lòun lọ sínú inbox àwọn student àwọn kí ló ń pẹ àwọn speaker yẹn bó ṣe lọ bá kí ló ń pẹ náà nìyẹn Victor Ogingi pé kí n má bọ́ bí ó máa jáde fún dọ̀kásì láìpẹ́ mo ní Victor máa jáde fún dọ̀kásì ó ní nǹkan táwọn ti jọ sọ òun ti fi evidence kan mo ní Victor máa jáde fún dọ̀kásì kí ló dé tó yẹ pé èmi tí mo ti wà nínú géèmù yìí for donkey years mo mọ nǹkan tí mo sọ ó ti yẹ yín sìn ẹ máa gbọ́ Victor tó fẹ́ jáde fún àwọn dọ̀kásì ṣe mọ̀ pé Victor òun àtàwọn ọmọ ayé lọ́jọ́ máa ń ṣe tó ó ní lady kan nínú ayé tó ti slide tí ò bá wọn ṣe mọ́ nínú ayé ẹ̀dẹ̀gbọ́n fún wọn àti Victor máa ń sọ̀rọ̀ gan tó ti yẹ yín sìn so lady yẹn àti Dorcas àwọn náà dẹ́ ó dẹ̀ pé wọ́n múra wọn dáadáa wọ́n sọ fún mi bí Victor ṣe fẹ́ bú jáde alẹ́ lórí burúkú ní sẹ́ ẹ máa ní èèyàn tó bá ti fi ọ̀nà òun believe omi ìní súnmọ́ ẹ mo tún sọ ẹnikẹ́ni tí bá súnmọ́ mi ní ẹ̀rọ àpárọ̀ fún mi mo máa sọ tòótọ́ fún mi tí bá sọ tòótọ́ fún mi tó bá lọ ṣe tinú ẹ̀ wọ́n máa tẹ́ bọ̀ because mi ò ní ẹ̀rọ àpárọ̀ fún mi mo máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ó lè jí ẹ̀ because impossible can see me kí Victor ó jáde fún Dorcas kò possible tí ó possible nǹkan tí ò possible wọ́n lè máa ṣe bí kó possible nígbà tí wọn kì í ṣe Yínká Olóko ẹni tí ayé ẹ̀ ti bàjẹ́ tí òun nǹkan tó ń ṣe láyé ẹni jẹ́ pọ́ńtì gbọ̀n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 
tí Victor máa jáde kúrò káàsì tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ ṣe bí wọ́n máa parí ẹ̀ nísàlẹ̀ ni kó tí ẹni ṣẹlẹ̀ ní pọ́sí kàǹtínì kò pọ́síbù àwọn tó máa jáde kúrò káàsì òun ni àwọn ọmọ ajé àwọn spíkà ọmọ ajé òun làwọn tó máa jáde kúrò káàsì àwọn spíkà ọmọ ajé àti ẹni tí àwọn spíkà tó káàsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kúrò lọ́dọ̀ wọn káàsì àwọn làwọn máa jáde kúrò káàsì ṣùgbọ́n tí àwọn sọ̀rọ̀ pé wàá òun parọ́ fún ẹni wàá òun parọ́ fún ẹni tó wá tẹ̀lé sọ pé Victor máa jáde fún ẹ̀mí wọn sọ pé tòótọ́ ló pọ́síbù bàbá ọ̀rọ̀ ṣe máa jáde kúrò káàsì wọ́n máa lọ káàkiri wọ́n máa lọ káàkiri wọ́n máa lọ máa bá wọn kiri wọ́n máa lọ máa bá wọn kiri do you understand wọ́n máa lọ máa bá wọn káàkiri ni wọ́n ṣe èrè tó bá wá débẹ̀ wọ́n sọ pé wọ́n dá sí fún ìgbẹ́ dájú kí ló kùn ní first instance ìgbà tó lọ́n bá wọn ṣọ̀rẹ́ ṣe sọ fún mi kó tó bá wọn ṣọ̀rẹ́ ṣe mọ̀ wọ́n rẹ̀ ìwọ lórí burúkú olùṣàlàyé pàdé wọ́n jẹ́ pé ogún owó tó ń ṣe Lizzy Anjorin ogún owó tó ń ṣe wọ́n ti sọ fún ẹ pé ìjọ tó bá ti ní ìsinmi lówó máa tán ó lè ní ìsinmi lórí ẹ̀ òye ogún owó tó ṣe ni tó ti yẹ ogún owó tó ṣe tó fi tọ́jú ìyá ẹ̀ jẹ́ pé ìyá ẹ̀ ló fi ṣe ó lè nísinmi ìyá ẹ̀ wà láyé kò nísinmi ó dẹ̀ lò yẹ wọ́n dẹ̀ fi sọ pé tó o gbọ́dọ̀ nísinmi ó máa máa jàkú ni wọ́n gbọ́dọ̀ máa ṣe wọ́n kú ni òun lògùn owó ẹ̀ òye yà ó gbọ́dọ̀ máa ṣe wọ́n kú ni jọ Lizzy ìjọ òun máa ṣe wedding fún Àríkẹ́ ẹrú tó wà lójú ẹ̀ for donkey years tí ò ṣoríire tí ò yẹ tí ò pa ìjọ òun máa ṣe wedding fún ìjọ òun máa ṣe wedding fún Àríkẹ́ àbíjọ òun làbíkẹ́ máa wọ́n kọ wálé because Àríkẹ́ ó ti di stagnation ó ti di oko aṣálẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ìgbésí ayé ẹ̀ nìyí Àbíkẹ́ ti di oko aṣálẹ̀ kò sẹ́ni tó sún wọn táyé wọn ò di oko aṣálẹ̀ ayé wọn máa ń padà di oko aṣálẹ̀ kù sọ fún mi èèyàn kan tó ṣoríire nínú ẹ̀ nínú gbogbo àwọn tó ń kó kiri àwọn àtòṣe èèyàn ni kò sẹ́yìn kankan tó jẹ́ olóríire tó bá ṣe pati Lizzy jẹ́ olóríire èèyàn ló fẹ́ wá sílẹ̀ kò sí olóríire èèyàn kankan tó fẹ́ mẹ́ngù pẹ̀lú rẹ̀ Lizzy ayé ẹ ti bàjẹ́ ó yẹ kó máa lọ sunkún ni àwọn kálíbà tó wá sí pati Ìyábọ̀ Òjó ó yẹ kó máa lọ ké ó sì ní hangover láì mutí mo ní hangover láì mutí mo ní hangover láì mutí mo ní hangover láì mutí I'm telling you wọ́n àwọn kálíbà tó wá I'm telling you wọ́n àwọn kálíbà gbogbo ẹ̀yin tẹ́ ń fi Ìyábọ̀ gbogbo yín pátápátá tí ẹ máa fi kúrò láyé ẹ lè ṣe irú nǹkan tí Ìyábọ̀ ṣe fún wọn ẹ lè ṣe títí gan fourth generation yẹn ẹ lè ṣe because ẹ níwọ̀n àwọn kálíbà bẹ́ẹ̀ ẹnu lẹnu lórí social media I'm this and that kìíní kan ni mo jẹ́ ẹnu lẹ máa fi ń promote ayé yín bí Lizzy fi ń fi ẹnu promote ayé ẹ ẹnu lẹ́yìn náà máa fi ń promote ayé yín ẹ lè ṣe irú ẹ because you don't have that kind of caliber in your life ẹ mọ̀ kankan ẹ mọ̀ yẹn kankan look at your life wọ́n fẹ́ kí mọ àwọn tó ń mọ̀ wọ́n fẹ́ kí ọkọ̀hún sọ àwọn kìíní òun fọ́hún náà àwọn tó ń mọ̀ àwọn kálíbọ̀ òun ló fẹ́ fi mọ̀ òun àṣẹ aláya òun mọ̀ nǹkankan òun mọ̀ náà tì aláya òun mẹ́ni kankan tó mọ̀ ìwà aláyé bàjẹ́ ìwà aláyé òun wọ́n ayé ẹ̀ ti wà pa ó ti kófo ìgbésí ayé ẹ̀ ti mú jégéjégé ìgbésí ayé ẹ̀ ó wá dùn ẹ̀ gbọ́dọ̀ yẹ pé mo ti kọ́ lọ́tún ayọ̀ ìwọ náà ló ń wedding olórí burúkú tó ṣe
wọ́n tẹ́ pé wọ́n ló ṣe wedding yẹn ògbẹ̀gbẹ́ ọkọlọ́kọ ni tó fi jẹ́ legal wife ọkọlọ́kọ ló gbà ló fi jẹ́ legal wife olórí ibú olóṣì ìwọ náà wo colour nation súùtù colour nation olórí burúkú láti olóṣì láti olórí ẹja láti ọmọ ẹ̀dọ̀ láti ẹrú àdó tó ṣe láti tó wà sọ́run ó ti rí súùtù ìyàwó ó ti rí súùtù ọkọ Priscilla àfi bíi glass tí wọ́n bá fẹ́ ṣe makeup pẹ̀lú tó bá mú makeup ẹ̀ báyìí tó bá ṣe makeup ẹ̀ tán wà tún máa wo gíláàsì rẹ̀ wọ́n máa fi gíláàsì súùtù yẹn wọ́n máa fi ṣe makeup ni wọ́n máa rí rẹ̀ ń bẹ̀ ni wọ́n máa rí rẹ̀ ń bẹ̀ nínú súùtù ni láti inú tẹlifíṣàn láti inú fóònù bá ti wù a máa ṣe makeup mẹ́ láì rí bọ̀bọ̀ yẹn sójú pẹ̀lú súùtù ni lórí ibú jọba wa sọ dìsáínà ẹ̀yọ kan tó dìsáínà aṣọ kankan fún ẹ ó bàtà tí láti wọ̀ níjọ marriage ni ó bàtà olórí ibú tó wọ̀ jọ ta ló ta wedding gown fún ẹ ó wá dà ta ló olórí burúkú makeup artist wo ló ṣe makeup fún ẹ nísìn ó wá jọ òkú bó o ṣe dàbí òkú tó ń gbé lọ sí mọ́ṣúárì nìyí àwọn òkú tó ti yẹ bá bó o ṣe dà bẹ́ẹ̀ nìyí coat of many nations coat of many colours God will bless you jàjẹ́ ẹ̀jẹ̀ máa yí pin ní kọ́mẹ́ntì ẹ̀jẹ̀ máa yí pin ní àbí fóònù yìí mo lónà ẹ̀jẹ̀ máa yí pin ní coat of many nations olóṣì olórí burúkú ọlọ́wọ́ àpò ṣe ṣíà aṣọ àpò ṣe aṣọ kóòtù tó lórí burúkú ẹgbẹ́ sí láti lọ́rùn òye ìyá aṣọ ni wọ́n máa fi ń ṣe ṣíà mi wọ́n máa ń faṣọ mi ṣe ṣíà mi tẹ́ bá lọ wo kí ló ń kọ bọ̀bọ̀ yìí aṣípa ibi aṣọ yẹn wà lórí àdíẹ̀sì ó wà lórí péjì aṣípa ó wà lórí péjì aṣípa tẹ́ bá lọ wo aṣípa túbọ̀ tí wọ́n ti aṣọ yẹn wà mí gbà tó máa gbé aṣọ yẹn jáde ó dùn létí pa olórí burúkú ẹ̀ red lipstick ló ti wèrè ńlá ó tún fi red lipstick sí olóṣì àfi bí ẹ̀fọ́ wèrè ó wọ white ó tún wá fi red lipstick yẹn ìwọ jẹ́ tó gbogbo àgbáyé ló ti dùn ẹ̀ ìwọ tí gbogbo àgbáyé ti dó tó ń ṣe white wedding olórí ibú àbí o sọ fún wa lórí social media pé ìwọ ló bí rotimi kí ló dé tó tún wá wọ white ìwọ tó bí rotimi tó tún wọ white ó gbogbo ṣe rí ni wedding cloth kò wọ̀ lélẹ́yìn wedding cloth kò wọ̀ ẹ̀bẹ̀ gbé jáde ìgbòkú ní tìjú ẹ̀bẹ̀ gbé jáde wedding cloth kò wọ̀ lélẹ́yìn abẹ́ plate lélẹ́yìn olórí burúkú ó rí àwọn bridesmaid ni olórí burúkú ẹrú àríkẹ́ ẹrú ẹ̀ ló ṣe best lady fún ẹ best lady àríkẹ́ ló ṣe bí táyé ẹ ti bàjẹ́ níbẹ̀ ni mo mọ̀ táyé ẹ ti bàjẹ́ ayé ẹ ti ṣá málámálá wo wedding gown ẹ ní wedding gown ó ti rí wedding gown yẹn fún ilé ìsíwájú ṣé ó ti rí wedding gown ó ní ẹ táríkẹ́ gbé dání ó ti rí jọ ta ló jẹ́ iṣẹ́ àpò ṣe ó ti rí nǹkan tó fi sí nẹ́ẹ̀tì sẹ́gì àwọn nẹ́ẹ̀tì sẹ́gì ó ti àwọn nẹ́ẹ̀tì sẹ́gì ló fi ṣe wedding aṣọ nẹ́ẹ̀tì sẹ́gì ó ti jọ ta ló bẹ́ẹ̀ ṣe wedding gown ènìyàn this is your wedding gown ó ti yẹ wedding gown ènìyàn ló fi ṣe wedding gown jọ ta ló bẹ́ẹ̀ hàn àwọn nẹ́ẹ̀tì sẹ́gì wọ́n wá lọ ra léèsì wọ́n fi trim ẹ̀ ó ti yẹ olórí burúkú nígbà tó ń lówó Vicky James bẹ́ẹ̀ ti wà lé ayé gbà yẹn o ó ti wà lé ayé ní 2020 olórí burúkú ò lè lọ́wọ́ olùgbà tó mọ̀ yí pé ọkọ ló jí gbé ojú ọkọ gbé ni torí ẹ̀ ló ṣe lọ́wọ́ nẹ́ẹ̀tì wedding gown ìṣẹ́gì olùṣe wa lọ́wọ́ wedding gown ìṣẹ́gì olórí burúkú ìwọ àbíkẹ́tà yìí ẹ̀ ti bàjẹ́ eléyìí jóná ìjíjọ ráìsì irú eléyìí kó máa ṣe best lady fún ẹ ṣọba yìí ẹ̀ ti bàjẹ́ ibẹ̀ ló máa ti mọ̀ pé kò séyàn fún ẹ the only two people tó wá sí party yẹn òun nìkan ni kí ló ń kọjá yẹn only one celebrity ọmọ tó wà lórí Instagram yẹn tó bí méjì that is the only celebrity tó wá sí party yẹn I'm telling you aṣọ ìṣẹ́gì ni ẹ̀yin òbí gbẹ́nẹ̀tì lọ́ fi ṣe ni olórí bá sọ pé ìyàbọ̀ ìwọ aṣọ ìṣẹ́gì ìwọ òbí gbẹ́nẹ̀tì lọ́ fi ṣe ni wedding gown ẹ̀yìn máa bẹ́ẹ̀ gbé sórí péjì ni wedding gown ẹ̀yìn kò gbé sí ayé ẹjọ́ bá wa ló wà kíní yẹn ẹjọ́ ó ń dé bíbá aṣọ ìṣẹ́gì dé ìbámi ló wà kíní yẹn ó ń dé bíbá. ní ẹ̀wọ̀n bí a kò fi kiri sí. láti kó olúwa mẹ́ báyìí. ń bọ̀. ẹ má bínú mo ṣe bíbá yìí o ikọ̀ yìí
I don't understand how she's comparing her so-called secret wedding. Ìwọ jẹ́ pé fún ara ìbá àgbẹ̀ lọ bá gist lover. Pé kí gist lover ẹ bá gbọ́ ohun tó ṣe wedding ẹ o. Ìwọ lọ sọ gbogbo fídíò yẹn wà o. Ìwọ báyìí lọ bá gist lover pé kó má gbé wedding ẹ o. O tún fún gist lover lówó pé kó má bàa gbé wedding ẹ. Olóyìnkò because o fẹ́ kí wedding yẹn trend because ìwọ̀n ẹ̀ kankan ò ṣe wedding ìyá tó bí ẹ gan wọn gbóyún lọ́wọ́ ẹ̀. Ìyá tó bí ẹ wọn gbóyún ẹ lọ́wọ́ ẹ̀. Ìyá tó bí ẹ gan wọn ò ṣe wedding fún. Ìwọ̀n ẹ̀ ò ṣe wedding ni. Oyè nítorí ẹ̀ ló ṣe ya wèrè after wedding. Oyè ọmọ kan tó sọ pé tó bá bímọ wọ́n ní àbísínwín máa ń ṣe wọ́n ìgbà tí wọ́n ṣe wedding ni àbísínwín yẹn bẹ̀rẹ̀ fún wa ló wá fọkọ sínwín ló wá fọkọ yàwó because nínú ìran yín wọn kì í ṣe wedding bẹ́ẹ̀ nínú ìran yín wọn kì í ṣe wedding bẹ́ẹ̀ ìwọ dẹ̀ ló tún sponsor wedding ara ẹ̀ olórí burúkú tó ṣe kíní fún ẹnìyẹn àbíkẹ́ ló ṣe best lady fún o ní best man o ní àwọn best maid o ní best maid kankan o ní maid kankan o ní best maid kankan o ní anything o ní kankan o ṣe reception kankan kò sí reception jọ sọ fún mi after tó ṣe wedding tán aṣọ wo ló wọ next aṣọ white nìkan la rí aṣọ wo ló wọ next kò sí because there is no organize kò sẹ́ni tó organize ẹ̀ football match lẹ́tún ti lọ ṣe orí fíìdì lẹ́tí lọ ṣe tó fi ń gbá bọ́ọ̀lù table tennis wedding ibẹ̀ ló ti lọ ṣe ó lè máa compare bẹ́ẹ̀ náà ló sọ wípé bẹ́ẹ̀ díẹ̀ tó jẹ́ pé ó ṣẹ̀ sí ìta gbangba lórí bẹ́ẹ̀ díẹ̀ tó ti ṣẹ̀ sí ìta gbangba ó ní pé bẹ́ẹ̀ díẹ̀ ó trend fún odindi ọgbọ́n mẹ́wàá ó máa trend nínú ẹ̀sìn nínú òṣì nínú òfò nínú ẹ̀ ní bẹ́ẹ̀ díẹ̀ ti trend oyè bẹ́ẹ̀ díẹ̀ trend nínú òṣì nínú òfò nínú ẹ̀sìn ibẹ̀ ní bẹ́ẹ̀ díẹ̀ ti trend olófò bẹ́ẹ̀ díẹ̀ wọlé trend bẹ́ẹ̀ díẹ̀ tó ṣẹ̀sìn ó ṣẹlẹ́yà bẹ́ẹ̀ díẹ̀ tó ti ṣẹ̀sìn báwo ni kò ṣe ní trend nínú ẹ̀sìn bẹ́ẹ̀ díẹ̀ tó trend nínú òṣì nínú ṣẹ̀sìn ṣẹlẹ́yà ibẹ̀ ní bẹ́ẹ̀ díẹ̀ ti trend kò yẹ òbí ni tán gbé wedding Priscilla dé ní ó dé Amẹ́ríkà kí gbogbo ayé pé wò báyìí tán wọ́n wò báyìí nínú bọ́ọ̀dì Amẹ́ríkà gbogbo ayé ló pè wò ní dáadáa àwọn èèyàn Priscilla wedding was a point of contact gbogbo àwọn girls tó wà nínú UK kò sẹ́ni tó àwọn ọmọ kéékèèké tó wà nínú UK ọmọ mi gbọ́ mommy do you see that wedding that you sent to me all my friends have it all my friends are watching it ọmọ nǹkan tí àwọn ọmọ yẹn sọ ni pé do you know that her mom is an actor èmi tẹ̀ fẹ́ sọ pé èèyàn pé mi nǹkan tó ń jẹ́ actor ó ní ó ti màmá ẹ̀ máa ń ṣeré ó máa ń ṣe fíìmù ni o actor báwo ó ní yes that's the same thing we are saying ṣé ti yẹn sìn ó ní màmá ẹ̀ máa ń ṣe fíìmù ni ó ti yẹn sìn ó ní that's the same thing we are saying pé ṣé mi mọ̀ pé àwọn tó máa ń ṣe fíìmù yẹn actor yẹn ṣé mi mọ̀ pé wọ́n máa ń lówó gan ni pé Priscilla was born in a very rich home and she's so lucky mọ̀ mi so àwọn fún pé age mate ni àwọn mo ní Priscilla is not 19 years old pé Priscilla is 24 pé Priscilla kì í ṣe 19 years old pé ṣe é jì ní o ní àwọn ọmọ tó wà nínú ìlú wọ́n fi pé 19 ní Priscilla ní Priscilla is 24 ó dénú UK gbogbo àwọn ọmọ kéékèèké tó wà nínú UK gbogbo wọn pátápátá ló mọ̀ nípa wedding gbogbo wọn pátápátá ló mọ̀ nípa wedding kò sí àwọn kéékèèké tó wà nínú UK tí ó mọ̀ nípa wedding tell me about it mo lófo ìwà láyé bàjẹ́ very very evil person ẹ mọ̀ ọkọ tó máa ń ṣe nísìn onípanijẹ́ ni abatẹnijẹ́ ni òun ni gbogbo èèyàn ṣe sá fún ó máa ń ba tẹ̀dá jẹ́ ni ẹni tó bá dẹ̀ ti ba tẹ̀dá jẹ́ kò lè kó èèyàn mọ́ra Lizzy inú Lizzy ò kí ń dùn ẹ bá wà lọ́dà Lizzy tẹ bá ṣoríire inú ò ní dùn sí inú ẹ̀ máa bàjẹ́ ni inú ò ní dùn tẹ bá ń ṣoríire bíi pé kí bàmújẹ́ máa dé bá yín ni inú ẹ̀ máa dùn pé ayé yín ń bàjẹ́ because ó nígbàgbọ́ pé tí o bá ti lè pé tó bá ti lè ti dá fún ẹ ṣé kò yẹ ẹ́ sìn o máa sá fún ọ ó máa ń láìpẹ́ kó bàjẹ́ fún ẹ inú ẹ̀ máa dùn tó bá ti bàjẹ́ fún ẹ èèyàn tẹ máa súnmọ́ jẹ́ pé tó bá ti bàjẹ́ fún ẹ nínú ẹ̀ máa dùn sá fún wọn nítorí ẹ̀yin òyìnbó àwọn tó ṣe èèyàn àwọn tó máa gbé gàrí wá fún kí ní sì máa sọ yí pé wọ́n bọ̀ ń gbé gàrí wá ó tó ṣe èèyàn bẹ́ẹ̀ gbé gàrí wá àtẹ̀kọ́ ó tó ṣe èèyàn oúnjẹ ó tó ṣì ní Lizzy máa ń jẹ kó ba lè fún wọn ṣògùn owó ásìkì kíkiri tó wà nínú gbèsè ayé wọn ayatúgbà àwọn tó ṣe èèyàn ló yí wèrè ká. Yes, you are right. My sister-in-law in UK said Priscilla wedding they were watching. God bless you. And it was talk of the town everywhere.
It was talk of the town everywhere. Everywhere. God bless you. She was, yes, auntie. She also wants to be a center of attraction. And she was nobody like you. Kò sẹ́ni tó like ẹ. Kò sí owó ẹ̀ka tó fi wọn ẹ̀dá lọ́wọ́. Òun máa ń ṣe fún àwọn ẹ̀dá. Òun máa ń ṣe kíní. Ordinary thing tó bá fẹ́ lọ gbé fún àwọn less privilege. Ó máa sọ lórí social media. Wọ́n lọ gbé kíní fún àwọn ọmọ aláìní. Àwọn ọmọ aláìní la máa ń kó lọ sí. Ṣé ní kòkó wá fáwọn? Ọ̀dọ̀ àwọn ọmọ aláìní la máa gbé oúnjẹ lọ. What are people done? What are people done? Mọ̀ pé òun ló kọ́kọ́ wọ Gucci. Òun ló kọ́kọ́ wọ Versace. Táwọn Versace wá tó wá sí Versace. Òun ló kọ́kọ́ wọ Versace. Kí àwọn Versace ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe Versace. Òun ló kọ́kọ́ wọ. Kò sí èyí. Wọ́n kọ́pì Versace ti tiẹ̀ ní lára ẹ̀yìn. Wọ́n kọ́pì ẹ̀ lára ẹ̀yìn. Lórí burúkú ní Versace. Ìgbà tí wọ́n kọ́pì Versace ti tiẹ̀ yẹn, òun làwọn Versace wá sọ ti wọn di Versace. Ó ti èyí sì. Versace ní ti tiẹ̀ òun ló kọ́kọ́ wò torí ẹ̀ ló ṣe jẹ́ Versace. Ìgbà tí àwọn Versace wá kọ́pì ẹ̀ lọ́wọ́ pé ti wọn ní Versace. Ó ti ẹyin sì òun ló kọ́kọ́ wọ̀ nígbà tó wá wọ NIU yẹn náà àbí NUI dẹ̀ ni òun ló kọ́kọ́ wọ mìrìmìrì ìgbà táwọn mìrìmìrì wá ní wọ́n wá lọ gbé tiwọn sí NIU. Ó ti ẹyin sì àbí NUI dẹ̀ ni òun ló kọ́kọ́ wọ Versace. Àwọn Versace ló kọ́pì ẹ̀ lọ́wọ́ tó sọ tí wọ́n di Versace. Kò ń ṣe pé kò rówó ra Versace. Àwọn Versace àwọn ló kọ́pì ẹ̀ wọ́n wá sọ tí wọ́n di Versace. Versace gangan ni ó ti yẹ yìí sí Versace gangan ni ẹ mọ̀ kóun ló kọ́kọ́ wọ Versace olórí burúkú olùsí ó ti fi fẹ́ẹ̀kì ó ti fi gbá wa ó ti fi àbí ẹsẹ̀ ó ti fi bọ́ àti wá jẹ́ lórí social media. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí sí mi ò lè mọ̀ pé Versace mi ò lè mọ̀ nígbà tá a mọ̀ spelling yẹn báwo la ṣe fẹ́ mọ̀ ibo ni mo ti fẹ́ mọ̀ pé MIU àbí MU ni mìrìmìrì tó wọ̀ sọ́hún ni màá lò bí àti ìsànà náà ni nígbà tí mi ìmọ̀ kankan níwọ̀ àwọn àdàpọ̀ kankan báyìí sí ó máa jọ wá lójú àwọn òbí brand lórí kúkú wa ní mọ̀ pé ó ṣì ní ìwé wọ̀ àṣewèrè òní ṣáì òní Chanel kankan lọ́rùn àṣewèrè òní Gucci kankan lórí àyà Gucci ni wèrè ń wọ̀ sọ́hún òun ló kọ́kọ́ wọ Gucci táwọn Gucci gangan wá rí pé Gucci ni I'm telling you òun ló kọ́kọ́ wọ mìrìmìrì I'm telling you olórí burúkú kàkà kó sọ di mìrìndà èrè ó lọ wọ mìrìmìrì very local. Very local. Èmi ni mo kọ́kọ́ jó kó tó wá máa jó ìwọ ló kọ́kọ́ jó. Ó ti yẹ ẹ̀sìn lẹ́sìn bọ̀ ìwọ ló ṣe orí burúkú lọ́wọ́ ẹ̀sìn. Kò sẹ́ni tó fẹ́ súnmọ́ ẹ̀ ọ̀hún tí ẹ̀ fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀. Ìgbà tó ta wọ́n ó wá gbé ọmọ ẹ̀ lẹ́sìn nǹkan tó yẹ kó o ṣe pé mo fẹ́ fi bú ẹ̀ torí mo ti gbàdúrà fọmọ ẹ̀ ẹni ò ní pé mo fẹ́ fi bú ẹ̀ o gbà ládùúrà fún mi pé bí mo ṣe gbàdúrà fún mi gba ìmọ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ gbà tó gbé fídíò ọmọ yẹn jáde tó ń bẹ ẹ̀ kó aṣọ òpè ẹni mú mi rè ó ti yẹ mo lè mọ̀ pé nǹkan tó máa dùn ẹ́ lọ́kàn ṣùgbọ́n mo gbà ládùúrà fún ọmọ ẹ̀ gbogbo ohun tó mu dání ní ohun kí Ọlọ́run bá mi la ohun ẹ̀ because ó máa pé 4 in the next 1 week now like next week ó yẹ kó pé 4 Ọlọ́run bá mi la lóhùn ó tẹ́ra mọ́ pé wọ̀ lọ́hùn kí mo lè ṣe ibo mo lè wọ̀ lọ ṣùgbọ́n ká yà wòyàn bàjẹ́ ká wà ó mọ̀ bí àwọn ọ̀rọ̀ òdì tó ń sọ níbi tọ́mọ yẹn wà ṣùgbọ́n pé tọ́mọ yẹn bá fẹ́ wá bá ẹ ó mọ bó ṣe máa ń sọ pé ẹ wá gbé ó máa ń ṣe bí àwọn èèyàn rí pé wọ́n kọ́ lòdì ó máa ń rí pé wọ́n rí tara ọmọ lọ́wọ́ ẹ̀ ó máa ń ṣe bí pé ìgbẹ́ ni kán wá súnmọ́ bí ó ṣe máa ń ṣe ọmọ tó pè lọ́mọ ẹ̀ máa wò báyìí gbà mí pé ó gbé nígbà yẹn fi bínú sọ fún yín pé wáì tó wẹ̀ lómi because iṣẹ́ yẹn ti pọ̀jù fún Àríkẹ́ ó ní ẹ̀ẹ́mẹ́yàn tẹ́lẹ̀ trust because Àríkẹ́ lè ti sùn lọ tọ́mọ máa fi bọ́lẹ̀ lọ́dọ̀ ẹ̀ ó lè ti sùn lọ tọ́mọ máa fi bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mo pé ẹni tó bí ọmọ ṣé mo pé kò ní lè le bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ìwọ ló bí ọmọ yẹn ó ní le bẹ́ẹ̀ ló ti yẹ ẹ̀sìn èèyàn tó bí ọmọ fún ara ẹ̀ gangan òun bí ọmọ ṣépè bó ṣe máa ń gbé ọmọ ṣépè àgàn ní Lizzy bẹ́ẹ̀ kó oyún bàjẹ́ lára ẹ̀ lẹ́ẹ̀mejì nínú oṣù kan àgàn ní. The child was deprived of breastfeeding from her mother. Yeah, I'm telling you, ìjọ tí ọmọ yẹn, ó ti yẹ, ìjọ tí ọmọ yẹn bá fojú kan, kí ló wù ẹ́, bá fojú kan ọmọ ìyá ìgbọ̀ngàn díẹ̀ ló máa pe mọ́mì. O lè pe mọ́mì títí láíláí, o lè lánàá sọ pé mọ́mì. Ibi tí Ọlọ́run ti fún un ní pàṣán nìyẹn. Ó ti yẹ ń sìn, pàṣán tọ́lọ́run fi nù ẹ́ nìyẹn. O lè pe mọ́mì, ògbésí ayé ẹ̀,
o lè pẹ́ o lè lánú kò fún ẹ ní dùnú kí ni yóò fún ẹ ní dùnú o tún gbé ọmọ yẹn pé kó bẹ́ẹ̀ polówó àwọn èèyàn tó aṣọ yẹn náà wọ́n ra because owó ara ẹ bá tó fi lé àwọn èèyàn dànù kò yẹ the only èèyàn gidi tó wà nínú ayé ẹ agbọ́ ti kúrò ní wọ́n wà the only best people nìyẹn nínú ayé ẹ àwọn nìkan lè ná dọ́là sí fún wọn kò lé wọn dànù àwọn nìkan ló máa ṣe bẹ́ẹ̀dẹ̀ irú bẹ́ẹ̀dẹ̀ tó máa ṣe ní next week nìyẹn àwọn nìkan ló lè gbé gift ńlá wá àti àwa èmi àti agbọ́ ti kúrò a lè gbé gift wá irú èmi ti gift ńlá máa ń gbé wá ó ti yẹ gift ńlá ó kéré jù ní 500,000 ti máa ná fún bẹ́ẹ̀dì ọmọ ó kéré jù ní mo dẹ̀ ní receipt yẹ mo ní receipt ti 2024 mo ní o mo ní receipt 2024 mo ní 2023 náà mo ní o mo ní receipt 2024 tí màá dẹ̀ present ẹ̀ níjọba ẹ̀dì ẹ má bo tí bá ń ṣe ìkọ́ bẹ́ẹ̀ ni mo fi celebrate ẹ̀ ní ó ti yẹ ẹ má kọ̀ọ̀kan tí o dẹ̀ má mi celebrate ẹ̀ ní ó ti yẹ yín sí ẹ jẹ́ ká yọ ọmọ ìkó rẹ personally mo like ọmọ ṣé ó yẹ bá celebrate ọmọ yẹn ó ti yẹ yín sí ẹ má bù ẹ fi mi àti Lizzy lẹ̀ Lizzy ní café mi ṣọmọ yẹn ó ti yẹ yín sí ẹjọ́ ẹ bá mi celebrate ẹ ṣé ó yẹ yín sí aláyé bàjẹ́ aláyé mú very wicked soul she's so wicked this is the wicked soul oyo ọlọ́run ọmọ sọ ní àdùn ni ọlọ́run ọmọ ìyá Lizzy làgọ́ I'm telling you you see Lizzy ṣáà máa lù láti pàṣẹ I saw one of her video when she asked someone to take the child away when the child started voice drama tẹ́wọ́ ìgbé máa ń ṣe ọmọ yẹn sẹ́ẹ̀ ẹ máa bínú kó lórí péjì ọlọ́run wa àṣàbíàmọ́ wà á tiẹ̀ ṣì dìde wà á àtẹ́ǹdì sí àbí kó gbé kó ṣú ọmọ yẹn ní lọ́ọ̀bù gbogbo fake love orí social media yẹn bàbá fake ni ó máa lé ọmọ yẹn bí ìgbẹ́ bí ìgbẹ́ ọmọ yẹn yàgbé sára pé máa ń ṣe fọ́mọ yẹn bàbá wá sórí social media wà lọ́mọ yẹn ọmọ tó ń sọ pé o fẹ́ ti torí ẹ̀ kú o fẹ́ ti torí ẹ̀ ṣe bàbá lábúlé kú fẹ́ ti torí ẹ̀ ló ṣe ń ṣe oògùn lọ́dọ̀ bàbá lábúlé àbí ló ṣe ń bá tàwọn everybody jẹ́ lórí social media ọmọ náà ò kì í show affection sí ó ń show affection sí o lè sọ pé ìwọ kọ́ ló bí náà ó sì lọ ẹ jẹ́ pé ọmọ lọ fún Rótìmí padà because ìbí mọ̀ very sure ìjọ tí ọmọ yẹn bá rí Rótìmí ìjọ yẹn ló máa pe màmá ẹ̀ ọmọ yẹn mọ̀ ọmọ tó fẹ́ pè é níyà ó sì yẹ fẹ́ pè é níyà ìjọ tó bá rí Rótìmí sójú báyìí ọmọ yẹn máa pe mọ́mì wà rí lọ́kọ́ sílẹ̀ ọkọ̀ rẹ̀ yẹn sílẹ̀ wà rí ó sì yẹ ìgbésí ayé gbogbo ọmọ tó máa pè lórúkọ oríṣiríṣi ó ti rí ọlọ́run ṣe mọ̀ọ́mọ̀ ju eléyìí sínú ìgbésí ayé rẹ̀ ó ti yẹ kò sọmọ tó kì í pe òun lórúkọ burúkú kò sọmọ tó kì í fún lórúkọ burúkú kò yẹ ẹsìn wàá pa ọmọ ìyá wọn wàá pa ọmọ wọn aláyé bàjẹ́ ni Lizzy oyún bàjẹ́ lára ẹ̀ ní last week lálẹ́ àná náà oyún tún bàjẹ́ lára ẹ̀ oyún máa ń bàjẹ́ lára òun ṣeré ni ẹni tí olóyún látàwọn ọ̀dàlẹ̀ rẹ̀ because ó ti mọ̀ yí pé òun ò rí ọmọ tóun máa jí so oyún yẹn máa bàjẹ́ ni a máa parọ́ fún yín ni oyún yẹn máa bàjẹ́ ni máa bàjẹ́ títí tó máa fi rí ọmọ tó máa fi lọ jí gbé kò tí ọmọ tó fẹ́ jí gbé so oyún máa ń bàjẹ́ lára ẹ̀ ní gbogbo ìgbà ni no be she born no be she born. agan ni o bàbá àgùn èèyàn tó máa ń gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè bẹ́ẹ̀ agan ni èèyàn tó mo mọ síkà kan nà lórí social media tó jọ́ ọmọ ayé ó ti yẹ yín tẹ́ pé ọlọ́run ti fún lọ́mọ ẹ lè rí kó máa gbọ́ ọmọ ṣépè ọlọ́run ti fún lọ́mọ ẹ lè rí kó máa gbá ọmọ ọlọ́mọ ṣépè láyé lájé ẹ lè rí láyé kó máa ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ láyé lájé ẹ lè rí kó gbọ́ ọmọ ọlọ́mọ kọ̀ọ̀kan ṣépè gbọ́ ọlọ́run ṣe ti fún lọ́mọ tó ó ti yẹ yín sì kó wá ní kí ìwọ gbọ́ mi wá tí kíkẹ́ máa fún lépè nò kò ní ẹ bá ṣe wù ọ ìwọ àmà gbọ́n àwọn èèyàn mọ̀ pé o bímọ sáyé tẹ̀lé yìí guys ọlọ́run fowó má pè lábìbò náà ń jẹ́ ká bí abìbò lọ́mọ ìjọ ọ̀pẹ́ ìrìn tí ọmọ yẹn ti gbọ́ tó bá ṣe nǹkan tí ò dáa ó sì yẹ wọn kó ní àwọn blogs máa ti ń kọ táníkẹ́ blog tó ń kọ bẹ́ẹ̀ sì fi sí ó ti yẹ yín sí táníkà àṣẹ wọn padà ó sì máa continue láti máa ṣe bẹ́ẹ̀ ó ti yẹ yín sí nígbà tó rí pé wọ́n máa níyẹn sísà mi olówó something ẹ jẹ́ n ká mẹ́sì. ẹ̀yin èèyàn lé fídíò yìí gùn àwọn part 2 ẹ̀ wá fún yín ní agbára ọlọ́run share like and subscribe God bless you all.